ẹ kú ojúmọ́ o, a kú ọjọ́ ajé, ajá filé mi àti ń ṣe bùgbé, a kú sinmi àná, adẹ̀kú múra sẹ́ẹ̀tò ní, àwa tí ń lọ ń tiwa, ṣùgbọ́n a tún ní ká sáré ṣe ilé ìfín ká tó lọ. Ọmọ àǹtí mi, ẹ kú ojúmọ́. Mo máa sọ fún yín níjọ́ kìíní àná, mo ní kí ẹ kú àmójúbà, ẹ dẹ̀ kú múra, ẹ kú ojú lọ́nà, ṣe bẹ́ ta ní lọ́ta yín, ṣe bẹ́ mi lọ́ta yín. Èmi ni mò ń bínú yín, èmi lọ́mọ àlè tí mò ń bínú Tinubu. Èmi mò ń bínú Tinubu àbí? Fídíò kan mo fẹ́ fi wọ́n ẹ. Mo sọ fún ẹ sometimes tí n bá wo títí dúdùn fọ̀ máa họra dégun. At the same time tí n bá ní pé torí pọ́ mẹ́ni kè ṣe di bẹ̀bẹ̀rẹ̀ kí n ti bọ́ di ọmọ ẹlòmíì. Mi n bá ronú pé torí pé Tinubu tí ò hẹ́pù mi tí ò mọ̀ rí tó dẹ̀ rí yúùtì tójú wọn rí nígboro tí ò sẹ́ni tó hẹ́pù nù wọn àfàwọn tó bá fẹ́ use. So wá fẹ́ gbọ́ mi, mo sọ fún wípé àìmọye ìgbà mo ti gbé jáde wípé àwọn ilẹ̀ Haúsá, àwọn Fúlàní, wọ́n sọ pé tí Tinubu bá ti kú, sẹ̀ntìmá ni ó gbàjọba. Wọ́n ti sọ láìmọye ìgbà, after 1 year, even before 1 year, tí Tinubu bá débẹ̀, sẹ̀ntìmá become the president. Ní tó bá fi lè mú Goodluck Jonathan tó di president láyé Yar'Adua, ló máa ṣe. Tinubu náà dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó ní ìgbésí ayé ti Yar'Adua ló ń fẹ́ live. Ìjọba Yar'Adua ló ń fẹ́ yes ló ń fẹ́ ṣe. Ṣé wọ́n wá jẹ́ kí Yar'Adua ṣèjọba yẹn tí wọ́n fi tó fi lọ tí Goodluck Jonathan fi gbàjọba? Same thing ló ti ń rápò boy. Mo fẹ́ kó wo fídíò yìí. Nígbà tẹ́ ẹ rí fọ́tò Sẹ̀tìmà pẹ̀lú àwọn Boko Haram tó ti ń bá wọn jẹ nínú igbó. Wọ́n wá ní ẹni yẹn tó jọ́gà àwọn Boko Haram, olórí àwọn Boko Haram. Òun náà wá fi ṣe gbákejì ààrẹ. Kí lẹ fẹ́ kó happen? Mo fẹ́ kó wo fídíò yìí. Hey, it don't happen, it don't sell. Mo fẹ́ kó wò ó, fi opinion rẹ sílẹ̀. Ìwọ náà wo fídíò yẹn. Wo bí tí Sẹ̀tìmà tó ti lọ rè pàdé àwọn Boko Haram nínú igbó. Wo ilé tí ó kọ́ fún wọn, wo ilé, ìwọ náà wo ilé yẹn bó ṣe tóbi tó. Ẹ wo ilé tí wọ́n kọ́ kalẹ̀ fún wọn tí wọ́n ti kọ́ tán. Tó ń kọ́ fáwọn Boko Haram sílẹ̀. Ẹni yẹn sì ló fẹ́ jẹ gbákejì ààrẹ yín. Sẹ́rí wọ́n ti láṣìírí olórí burúkú ẹni ayé bàjẹ́ ló ń gbèjà ìjọba. Ẹni tí ilé ayé ẹ ti tán táyé ẹ ti rà òun ló máa ń gbèjà ìjọba torí ò ní láti gbèjà wọn. Sẹ́rí nígbà tí Buhari promise bá dé wàá rí i. Ṣé bí mo post fídíò kan lánàá níbi tí Oríyọmí Hamzat ti gbé màkàyà pọ́n sì ń jiyàn gbé ṣé bẹ́ẹ̀ búlẹ̀ mú mi bú lánàá èmi kọ́ mo sọ̀rọ̀. Oríyọmí ló gbéyàn wá sórí ètò rẹ̀ tó sọ̀rọ̀. Mo sì sọ pé ká ẹ lè múra sílẹ̀ pé wọ́n sì ń jiyàn gbé o ẹni shut up. Okay, ẹ múra sí Buhari promise. Bá mi wo fídíò náà kó dẹ̀ like kó fòpinion rẹ̀ sílẹ̀. Thank you. Ẹ kú ojú lọ́nà May 29. Ẹ ṣeun gan ni. Fulani, kana amfani da madubi. Fulata manzara ne. Fulata manzara. Gashi kula ba. Kai wannan kai Fulani mali ne ko ina ne? Fulani ina ne kai wannan ne kike wannan. Abubuwan ne suna wannan abubuwan. Ina nasu dina Musa ne. Fulata ke. Matan ka na. Kundiri ne da. Kire ne gashin ka wannan. Kai kirti fa. Kai kirtin kanka. Kai Fulani. Kai Fulani gobiyo ne? Na ina? Na gobiya ne. Ba na ma kumeri ba? Ba mutanen Najeriya ba ne, mutanen gobiyo ne kuwa nan. Kai mutumin gobiyo ne. Ko gaji ganna, kasan gaji ganna. Ko gaji ganna.